Ọlọ́run ṣe àdúpẹ́ o ọmọ Yorùbá mo kí yín kú oríire eléyìí tí mo fẹ́ sọ yóò gbẹnu tán ṣé a sọ fún yín wípé tí àwa Yorùbá bá bẹ̀rẹ̀ kò ní sí nǹkan tí ó ń jẹ́ Fúlàní pààyàn tí àwa Yorùbá tá bá bẹ̀rẹ̀ tán kò ní sí nǹkan tó ń jẹ́ Fúlàní jẹ́ nìkan gbé ìwọ̀nba ń pẹ́ wọ́n ní ká máa wò yín làwa ṣe ń wò bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ẹni tó jẹ́ olórí àwọn Fúlàní apààyàn ajíyàngbé afẹ̀míṣòfò tó jẹ́ ọ̀gá wọn ní Kogi State tí wọ́n jọ ń ṣiṣẹ́ káàkiri wọ́n ti mú ẹni tó kú wọ́n ti mú ẹni tó kú ọ̀gá wọn pátápátá wọ́n pa ní ìfọ́nà ìfọ́sí àwọn local security ni wọ́n ṣiṣẹ́ yẹn bí vigilante bí Àgbẹ̀kọ̀yà sọ̀lúdẹ̀rọ̀ nǹkan àwọn láti kọjú ọmọ ẹ lọ wo àrà tí wọ́n dá yíní kí ni lè ṣe mí eléyìí pọ̀ ẹni tí wọ́n mú yìí kódà nígbà tí mo rí fídíò yẹn inú mi dùn ayọ̀ mi kún wọ́n ní òun ni ó mástà gbogbo kidnapping ní gbogbo Kogi ni o wọnú èdè àfàìmọ̀gán tí ó bá ń ṣòwò gan ló pa àwọn ọba àgbáyé tí wọ́n kọ̀ wẹ́ ṣàbọ̀ I can't say that mo fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gómìnà Kogi State mo fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ bàbá wa Bọ́lá Ahmed Tinubu because tí wọ́n bá fọwọ́ síbù nǹkan báyìí kò lè di ṣíṣe nǹkan tá à ń sọ nìyẹn wípé táwa ọmọ Yorùbá tá a bá ń ṣe nǹkan wa ó máa yàtọ̀ sí eléyìí tó ń fi òṣèlú ṣe eléyìí tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu tún jẹ́ kó ṣẹlẹ̀ láàrin èmi àti yín àjọmọ̀ wípé inú àwọn kàbá yóò lè dùn inú àwọn Fúlàní yóò lè dùn wọ́n sọ débi pé ìwọ tó bá fẹ́ fídíò yẹn sọ fún mi mo láìkì bí àwọn security yẹn ṣe kọ̀ndẹ́mù gbogbo rí ẹ̀ wọ́n confam pé òun ló master gbogbo bó ṣe ń jíyàn gbé most of state ilẹ̀ Yorùbá ọwọ́ dẹ̀ ti bàbá yìí nǹkan tá a fẹ́ nìyẹn nǹkan tá a fẹ́ máa gbọ́ nìyẹn ṣé tí wọlé ìbá ń ṣẹlẹ̀ everyday ẹ sọ fún mi ta ló máa sọ pé òun nílé jáde nígbà tó bá mú un ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé àwọn ni wọ́n kún event gbogbo kìíní yẹn tí wọ́n sabotage ẹ̀ tí wọ́n jẹ́ kó ṣe ṣe á ti sọ fún yín ẹ̀yin ènìyàn wa ẹ̀yin tó náà bá bùkún fún ẹ lọ mobilize àwọn security àdúgbò yín àwọn ọlọ́dẹ tó bá ń ṣọ́ yín ẹ̀rọ àkọ́ tó bá ní ìlú fún wọn bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ẹni tó ń dá gbogbo wàhálà ńlẹ̀ ní Kogi sọ́nà Àbújá sọ́sẹ́kìtì nǹkan ọwọ́ ti tẹ̀ ẹ́ kódà wọ́n parí ìfọ̀nà ìfọ̀nà a sọ wípé àwọn Fúlàní mú tí wọ́n tó lọ pera wọn àwọn ọdẹ ìbílẹ̀ ni wọ́n ṣiṣẹ́ yìí tó bá jẹ́ pé kó wọ́n ṣe ọdẹ ìbílẹ̀ mo lè fi dá yín lójú pé wọ́n ní kẹ́kọ̀ọ́ pa wọ́n. Ìdí nìyẹn ta fi sọ fún yín wípé a ní láti gba orílẹ̀-èdè tiwa a ní láti dá dúró ó ṣe kókó kí a dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè àwọn lọ́gàṣítọ́ tí wọ́n ṣiṣẹ́ yìí nísìnyí ẹ fẹ́ sọ fún mi pé ẹlẹ́dàá gbogbo àwọn tí wọ́n ti jí gbé ní Kogi olùṣàlùwà fún wọn ẹ wo bó ṣe ń fojoojúmọ́ pa àwọn èèyàn inú mi dùn pé ọwọ́ ti tẹ olórí àwọn ajínigbé ní gbogbo ilẹ̀ Yorùbá mọ́ Kogi mọ́ Àbújá mọ́ kọ̀ọ̀kan fídíò yẹn wà bí ní ìgbọ̀gbọ́dọ̀ ṣó fídíò yẹn torí YouTube wà very sweet Facebook náà wà very sweet tí bá fi lè ṣú ẹ̀ kọ́ lè gbèdúlé àkáǹtì yìí bọ̀ ìwọ tó bá nífẹ̀ẹ́ sí fídíò yìí pé mi màá ṣẹ̀dí ẹ̀ṣẹ̀ tẹ bá rí bọ̀bọ̀ ọ̀hún kódà gan mi mẹ́ tó dàgbà jù náà wà méjèèjì nínú èmi àti ẹ̀ ń tà sọ fún yìí ẹ jẹ́ ká sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọlọ́dẹ ìbílẹ̀ àwọn ni wọ́n lè ṣiṣẹ́ yìí pẹ̀lú àwọn vigilante pẹ̀lú àwọn social corps pẹ̀lú àwọn Àgbẹ̀kọ̀yà original kò sí Àgbẹ̀kọ̀yà fake àwọn tó ń parí ìbílẹ̀ àwọn lórí social media yẹn o àwọn yẹn wọ́n kọ́ tí wọ́n máa dé ní o àwọn original Àgbẹ̀kọ̀yà tẹ̀mọ̀ tó bá wà ládùúgbò yìí ẹ pè wọ́n ẹ̀yin landlord association báwa wọn ẹ ra ọ̀kadà fún wọn ẹ ra walkie-talkie fún wọn ẹ ra oríṣiríṣi nǹkan tó wọn máa fi dáàbòbò ẹ̀mí ẹ rà á fún wọn ṣùgbọ́n pa bàtà padà dọ̀wọ̀dọ̀wọ̀ díẹ̀ à ń sọ fún yín Nàìjíríà ó ti tán alágbára ti pọ̀ jù àwọn tó ń pàṣẹ ti pọ̀ jù pẹ́sidẹ̀ntì àpàṣẹ gómìnà ní rárá gómìnà àpàṣẹ pẹ́sidẹ̀ntì ní rárá kọmíṣánná pólísì àpàṣẹ àìjà ní rárá tó dẹ́kun ẹ jẹ́ kí
àwa ọmọ Yorùbá ẹ jẹ́ ká sowọ́ papọ̀ ká dáàbò bo ara wa. We need to prevent ourselves. Inú mi tiẹ̀ dùn pé iṣẹ́ eléyìí àwọn recognize ọdẹ lọ́sí tó wà lábẹ́ ìjọba kò tẹ̀ sí àwọn aládàáni. Àìdá kí wọ́n jẹ́ vigilante ọ̀ because wọ́n ṣe ojú ara wọn but nínú ọ̀rọ̀ tó ṣe tí wọ́n mọ̀ pé àwọn security ni. Kódà pé àwọn ọlọ́pàá ló padà wà láàrin ẹgbẹ́ pílẹ̀ kí ẹ máa gbọ́ ohun ẹ̀. Kódà pé àwọn ọlọ́pàá náà padà wà sáàrin yes. Èyí kò gbọ́dọ̀ ṣó ẹ̀ ní òkè KSI ni wọ́n pe láwọn KSV àbíkọ̀kọ̀ gallant lion. Tẹ́bádẹ́ rí fìlà tó díẹ̀ máa rí pé Nàìjíríà wà lára ẹ̀. So definitely nǹkan táwa ṣe ń sọ fún yín nìyẹn pé tí àwọn ará bí ìjọba fẹ́ ṣiṣẹ́ ọmọ àṣiṣẹ́ èmi fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ gómìnà Kogi state torí tí gómìnà Kogi ò bá jẹ́ kó ríṣẹ́ tó bá fẹ́ jẹ́ kó ṣe wọ́n ní ṣe. Ìdí yẹn ta fi sọ fún yín wípé wọ́n ti sọ gbogbo nǹkan ní politics. Ohun tó ṣẹlẹ̀ yìí kò lè ṣẹlẹ̀ nígbà ayé Buhari. Gbogbo àwọn tí wọ́n ṣe ya lù ìṣẹ́ wọn. Mọ tí Buhari ti bàjẹ́ ilẹ̀ Yorùbá ni. Buhari ti bà Nàìjíríà jẹ́ beyond repair. Tinubu ń gbìyànjú wọ́n ń ṣe tí wọ́n lè ṣe. Àwa dẹ̀ sọ fún wọn láti bẹ̀rẹ̀. A ní bàbá ibi tẹ́ ẹ lọ yìí kò sọ̀rọ̀ níbẹ̀. Nígbà táwa ń sọ́gbà yẹn ọ̀pọ̀lọpọ̀ ní ẹ̀rù pápọ̀ ìgbà Tinubu ni. Àwọn agbọ́n nífẹ̀ẹ́ Tinubu jù yìí lọ. Àwọn ọlọ́run fún wọn lọ́gbọ́n ó fún wọn lóye but gbogbo ọgbọ́n tọ́lọ́run fún wọn yẹn kò lè wúlò lábùdá. Irú nǹkan tí wọ́n ṣe lẹ́kọ̀ọ́ ìwọ̀n lè ṣe sí Nàìjíríà because àwọn kàbá ò ní gbà wọ́n rí ṣe lẹ́kọ̀ọ́ tó pé kò jẹ́ lè Yorùbá ni. Bẹ́ẹ̀ ni tó gbọ́dọ̀ mọ̀ pé gómìnà pé ó ní limit. Ojoojúmọ́ ni wọ́n àwọn Fúlàní tí wọ́n sọ lẹ́ Yorùbá di mọ́ṣúárì wọ́n sọ lẹ́ Yorùbá di cemetery. Wọ́n sọ ilẹ̀ Yorùbá dibi tí ẹ̀jẹ̀ gbọ́dọ̀ ti máa tún every time. Àwa tí àjẹwà jọmọ nílùú alájúwálẹ̀ àwọn òun ní ìfẹ́ kú. Ẹ wo iṣẹ́ táwọn vigilante ṣe nísìnyí. Ẹ wo iṣẹ́ táwọn gallant lion ṣe ní Kogi state yìí. Tó bá jẹ́ pé bí ẹ̀yin kan ṣe ń sá ẹ̀fẹ́ kú. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà làwọn náà ṣe ń sá ẹni yìí wọ́n ló ti ń jí wọn gbé nílùú yẹn nísìnyí pé ilẹ̀ ti ta sí. Fúlàní ni o confam Fúlàní mà confam Fúlàní ni kò sí pé wọ́n ní kódà gan wọ́n gbé AK-47 to be face wọn ó wà láyà ẹ̀. Àwọn Fúlàní wọ́n máa gbé AK-47 àwọn lọ́dẹ tiwa nípa gbé kọjá Ṣakabùlà. Kí ni Ṣakabùlà fẹ́ ṣe lẹ́gbẹ̀ẹ́ ni tó gbé Àkìmù dání? Ẹni tó gbé Àkìmù 47 dání kí ni Ṣakabùlà fẹ́ ṣe lẹ́gbẹ̀ẹ́? Ìdí nìyẹn tá a ṣe sọ fún ìjọba àpapọ̀ empower àwọn local security empower wọn kẹyọ everything politics kúrò bẹ́ẹ̀ dìgbà tá a máa fi gba Yorùbá nation. Wọ́n fẹ́ jẹ́ kẹ́yìn wa kí ẹ máa kó kọ́kọ́ sí comment section báyìí pé we say no to Fúlàní ìpànìyàn, we say no to Fúlàní ajínigbé, we say no to slavery act. Torí gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ yìí àwọn tó jálágbára wa kò rí ṣe pé wọ́n mọ̀ àwọn tó wà ń di ẹ̀ àwa ò mọ̀ wọ́n but being the authority wọ́n máa mọ̀ wọ́n one way or the other but wọ́n lè kù gìrì lọ bá wọn. Ìdí nìyẹn tí àwa tí a ṣe gbọ́dọ̀ la ojú wálẹ̀ kọ́ bá tiwa jẹ́. Ẹ̀ka bí ẹ̀ka ìpolówó ìjà ó dà pé ẹnìkan wà ń lu ilẹ̀kùn mi mò ń bọ̀ ẹ̀ka bí ẹ̀ka ìpolówó ìjà. Bitter tea ẹkùn tí ń wọ̀ yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún ààtì ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà
Aba Bitter Tea yóò bá wà yá àjà. Ìṣòro ara ríro ńkọ́? Láúlá Bitter Tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi Láúlá Bitter Tea rà. Àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí, ẹ mẹ́sẹ̀jì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-4245-27137 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000. Kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ Láúlá Bitter Tea gbẹlura kò rí yàtọ̀ bẹ̀. Ẹ káàbọ̀ padà ẹ̀yin ènìyàn wa, ẹnìkan ló kanlẹ̀ kò ní ṣẹlẹ̀ mọ́. Èèyàn gbọ́dọ̀ máa wà bẹ́ẹ̀, èèyàn gbọ́dọ̀ jẹ́ good, easy, smart, Olarish. Mo kí yín brọ́dà mi. Now, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá lọ, ṣe rí ibi tọ́rọ̀ dé nísìn, a ò gbọ́dọ̀ fira wa sílẹ̀. Ibi tọ́rọ̀ dé, àwọn ọmọ Yorùbá a ní láti sowọ́ papọ̀. Òun ló dífá fún pé ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section ká máa tag international communities wípé wọ́n pa wá, pípa tó ń pa wá ò tí stop, wọ́n fojoojúmọ́ jí wa gbé. Ìdí nìyẹn tí a sì gbọ́dọ̀ dákẹ́. Tinubu ṣe léyìí, yínníyínní kí ni lè ṣe míì. Gbogbo wa la mọ̀ pé gbogbo àwọn tí wọ́n ń díyàn gbé ní gbogbo state, gbogbo wọn ni wọ́n ní connection. Táwọn tó wà lókè ò bá fọwọ́ sí wọn ò lè sí kankan sálẹ̀. Òun làwa ti sọ pé a ò fẹ́rù ìjọba bẹ́ẹ̀. Tàbádé sọ pé kó gbé restructuring wá, oko ẹrú náà sì la wà. Nígbà tí a ní opportunity láti pín oníkálùkù máa bá tiẹ̀ lọ as indigenous people, a lẹ́tọ̀ọ́ láti sọ pé a fẹ́ ẹ̀kọ́ báyìí. We are entitled to our opinion. Fún tí gbogbo àwọn ọmọ Yorùbá dẹ́fẹ̀ ẹ máa kọ sí comment section. What we want is freedom. A fẹ́ kúrò lábẹ́ ìlú mùjẹ̀mùjẹ̀ yẹn. Ẹ máa kọ sí comment section káwọn international communities mọ̀ pé ó sì ń ṣẹlẹ̀. Ẹ wo àrà táwọn Fúlàní dá on a daily basis. Ó ti wá di normal business. Ó ti wá di nǹkan tó jẹ́ pé kò yà wọ́n lẹ́nu mọ́. Ara àwọn ìdí tí bàbá wa ṣe Sunday Igboho tí wọ́n fojoojúmọ́ tí wọ́n ṣe ń pariwo rẹ̀ pé ẹ jẹ́ ká kúrò lóko ẹrú, ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká gbára wálẹ̀. Kàkà kí àwọn kan kí wọ́n dúró tó tìbọ̀ tí bàbá yẹn sọ, wọ́n tún takò wọ́n ni. Wọ́n tún fojoojúmọ́ takò wọ́n. Bàbá tó jẹ́ wípé wọ́n lówó ọlọ́lá, kò sí nǹkan tọ́lọ́run ṣe fẹ́yàn tọ́lọ́run ti ṣe kó ṣe Sunday Igboho. Àfẹ́ni tó bá fẹ́ máa tanra ẹ̀. Gbogbo wa dẹ̀ la mọ̀ wípé àjànàkú kọjá mo rí nǹkan pè tàbá rẹ̀ ká ní àárín ni. Kò ń ṣerú wọn lọ́wọ́ máa lọ tí Fúlàní ní dúró ń bẹ̀. Torí irú àwa tí a ò jẹ́ nǹkan kan, a ò ní nǹkan kan yìí. Torí irú wa ni wọ́n ṣe ń jàjà tí wọ́n ń jà. Ṣọ́lọ́wọ́ tí Fúlàní fẹ́ jí gbé ni. Self-determination is our right. Yorùbá nation must be free. Yes. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kọ́ káwọn international communities mọ̀ wípé àìtí ìdákẹ́ ariwo tá a pa. Àìtí ìdákẹ́ ẹ wo bó ṣe ń pa àwọn èèyàn on a daily basis. Ó ní fídíò kan tí mo rí, mò ń sunkún ni. South Africa ni nǹkan yẹn ti ṣẹlẹ̀ ní about 4 days ago. Ẹ wo bó ṣe pa ọmọ Yorùbá dálẹ̀ bí ìgbà tó bá pa ẹ̀wọ̀n lẹ̀. Ọmọ Yorùbá tí mo rí tó dáná sun lóye, they are more than 80. Tó bá tẹ̀ ju 100 gan lọ. Àwọn aráàlú yẹn wọ́n dẹ̀ sọ̀kò pa wọ́n dẹ̀ dáná sun wọ́n. Àwọn tí wọ́n ti kú nínú wọn, wọ́n dáná sun wọ́n lóye. Ní South Africa nílẹ̀ bíbá the same African country. Ẹ sọ fún mi, ṣé tílẹ̀ wa bá da ṣé irú àṣẹlẹ̀? Tí Nàìjíríà bá da, tẹ bá bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pé kí ló ń gbé yín sápò Nàìjíríà, security ni wọ́n máa sọ. Gbogbo àwọn èèyàn wa tó wà ní ìlú òyìnbó tó ń ọ́zù tó ń ṣiṣẹ́ ojú méjèèjì wọn ò lè wálé kó má bàa pa wọ́n dànù. Yes, wọn ò lè wálé tó wọ́n mọ̀ kí táwọn bá wálé kò sú ọ̀pá àwọn máa padà. Àwọn ojú ni mú tí gbogbo wa fi ojú rí ni nà. Kọ́ máa ti gbọ̀pẹ́ ní ìwá láti ìlú òyìnbó báyìí kọ́ máa jí gbé ni. Ìlú wo ni irú ẹ̀ ti ṣẹlẹ̀? Ẹ lọ sí Cotonou bẹ̀yẹn, o bá ti Germany dé, o bá ti America dé, nobody cares.
tó bá dé òde fẹ́lẹ̀ dá ẹ̀ ni. But Nàìjíríà àwọn èèyàn wa tó jẹ́ pé green pasture ni wọ́n wá lọ tí wọ́n dẹ̀ ti make millions of dollars, billions of dollars. Ọ̀hún pọ́pọ́ àwọn èèyàn wúlò, wọ́n fẹ́ wálé kọ́ wá invest, kọ́ wá sí oríṣiríṣi nǹkan, wọn ò lè ṣe. Torí tí wọ́n bá ṣe, wọ́n máa tún pa wọ́n ni. Àwọn Fúlàní yẹn ṣe débi pé wọn ò fẹ́ jẹ́ kílẹ̀ Yorùbá kí ó develop just because wọ́n ti mọ̀ pé àwọn Haúsá ojú àwọn Haúsá ti là. Àwọn Haúsá ti sọ pé àwọn ò fẹ́ wọn mọ́, wọ́n wá fẹ́ sákò nílẹ̀ Haúsá kí wọ́n ṣí wá sílẹ̀ Yorùbá. Ẹ̀yin bàbá wa nílẹ̀ Yorùbá ẹ ò gbọ́dọ̀ gbà, kò gbọ́dọ̀ ṣẹlẹ̀. Kò gbọ́dọ̀ ṣe kí ni? Kò gbọ́dọ̀ ṣẹlẹ̀. Kò gbọ́dọ̀ ṣẹlẹ̀. Kò dẹ̀ ní ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni kàkà kíkí kan japa oníkálùkù àyà aṣọdẹ lọ́tọ̀ọ̀tọ̀ ni. A dẹ̀ máa ṣe lọ́tọ̀ọ̀tọ̀ náà ni. Haúsá máa bá tiwọn lọ ni. Yorùbá wọn máa bá tiwọn lọ. Ìgbò náà máa bá tiwọn lọ. Enough is enough. Kí ló dé? Ìyẹn lè fi máa mọ̀ pé àwọn Fúlàní wọn ní láàyè. Ikú ò jẹ́ kankan wájú wọn. Òun ni wọ́n ṣe ń hùwà bàjẹ́ tí wọ́n ń hù yìí. Ẹ wò tó pa yìí nísìn tí wọ́n dèbí ẹran, tí àwọn security dèbí ẹran. Ẹ sọ fún mi, ṣé yẹn sọ pé káwọn míì tún máa ṣiṣẹ́ yẹn? Yorùbá ò ní rí irú ẹ̀ tí ó tún padà lọ síbẹ̀ láéláé. Àwọn ará bíi àwọn ṣẹ́rí àwọn Yorùbá tó bá mú tó bá ní ẹran wọn wọ́n jíyàn gbé. Ọ̀pọ̀lọpọ̀ wọn bàbá wọn Fúlàní ìyàwó Yorùbá ni. Ẹ lè rí òrìjìnà ọmọ Yorùbá káàárọ̀ òjìrè tó máa jí làárọ̀ tó máa ní ìjínigbé lókun tóun fẹ́ ṣe. Àwa Yorùbá ò kì í ṣe. Kò kì í ṣe nǹkan táwọn ọmọ Yorùbá máa ń ṣe. Ìdí nìyẹn tá a ṣe gbọ́dọ̀ sowọ́pọ̀ kílẹ̀ Yorùbá lè di ibi tí àtẹrù àtọmọ lè gbé. Kílẹ̀ Yorùbá lè di ibi tí gbogbo wa máa wà tọkàn wa máa balẹ̀. Èèyàn mélòó ló wà ní diaspora tó tóbi àti wá lẹ́sìn? Àyàfi àwọn tó máa ń ṣe pàwọ̀ pẹ̀lú àwọn olóṣèlú tó máa fún ní securities tó máa fún bodyguard tó kò dẹ̀ tún ṣọ́ọ̀pù wọn tún lè jí òun náà gbé. Kí wá ní ká sọ fún àwa tí a jẹ́ nǹkan kan? Ìdí nìyẹn oore kan tèmi lè ṣe for now ni wípé kẹ́ pé bàbá Máyégún gẹ́gẹ́ bí mo ṣe fi nọ́mbà wọn síta ń gbà yẹn. Mo máa ń sọ all the time, mi ò mọ̀ wọ́n rí from anywhere but àwọn èèyàn ròyìn wọn. Gbogbo àwọn tí wọ́n dẹ̀ ti pè wọ́n mi ti gbà kọ́ọ̀rì kí lọ́kàn ni wọ́n gbá ohun àbí kíníkan gbogbo àwọn tó bá ń pè máa ń sọ pé máa bí o ṣe o kíníkan. Now màá tún nọ́mbà bàbá Máyégún pè. Ìwọ tó bá lọ́pọ̀ opportunity àti rí nọ́mbà yẹn kọ́lẹ̀ it's fine. 080 23 94 03 0939 kí n tún pè sílẹ̀ kan náà 080 23 94 0939 080 23 94 0939 nọ́mbà bàbá Máyégún nìyẹn. Ẹ pè wọ́n kẹ́ kó àwọn ọmọ yìí lọ bẹ̀ kọ́ di afọ́kọ́ oríṣiríṣi. Ẹ má gbàgbé mi ò mọ̀ wọ́n rí, mo gbọ́rò yìí wọn. Àtùgbà tí a lè ti ń sọ̀rọ̀ wọn, èèyàn kò tí ì pè lórí fíọ́nsì ọtí rà. Ìwọ tó bá nígbàgbọ́ nínú pọ̀jù tó nígbàgbọ́ nínú wọn, pè wọ́n. Pè wọ́n. Tó bá dẹ̀ ní ẹlòmíì ní area ọ̀dọ́ ẹ lọ bá, just make sure that you are prepared. Múra sílẹ̀. Torí pé tẹ́nìkan bá sọ fún ẹ pé wàhálà ò lè ṣẹlẹ̀, ó ń tàn ẹni. Kẹwọ́ owó ẹni tí wọ́n pa ní ìfọ̀sù yìí jì. Ẹ sọ fún mi, ṣé yóò lè mọ̀ pé irú ẹ̀ wà nínú Kogi? Ọ̀nà òun ló pàṣẹ gbogbo àwọn atrocities tó ń ṣẹlẹ̀ ní Kogi. Àwọn èèyàn ò lè sùn, wọn ò lè díjú. Ìfọ̀sù ni wọ́n máa ń wà every time. And we have to put an end to this. A ní láti stop ilé, ó ní láti end. A lè dájú wa sílẹ̀ kẹ́nìkan wọlé kó wá bá ìyá wa sùn, kó wá bá bàbá wa sùn. Kí wọ́n ní ká máa fẹ́ra, kó máa bá àwọn ìyàwó wa sùn, ká bá rí kọ̀ọ̀kan ṣe sí nǹkan burúkú ni. Nǹkan báyìí kò ṣẹlẹ̀. A ti bẹ̀rẹ̀ ilẹ̀ Yorùbá, kò ṣẹlẹ̀. So therefore,
òpin gbọ́dọ̀ dìbà. Enough is enough. Àwa Yorùbá ò kì í ṣe coward, a kì í ṣe ọ̀lẹ tó dé lóní àwa lóhùn. Àwọn àgbààgbà tó káwọn èèyàn lọ́wọ́ kò ní, if not kí ló ń jẹ́ Fúlàní? Ṣọ̀gbọ́n apá bàtà wọn padà ọjọ́ wọn etí ẹ̀. Ohun tí wọ́n tó lọ pera wọn, ohun tí wọ́n tó, ohun táwọn Fúlàní ò tó lọ pera wọn. Ṣèbẹ́ni tó ẹ̀dì wọn làwọn security pa bí ẹran yìí. Àwọn vigilante kọ̀ọ̀kan ṣèbẹ́ tó ẹ̀dì wọn ni wọ́n pa bí ẹran yìí. Kẹ́lẹ̀ bàbá àwọn tó ń dúpọ̀ òun òwú yìí tó nǹkan tó ń pera wọn. AK-47 ọgbèsìláyà tó fi ń ṣiṣẹ́ ibi tó ń ṣe káàkiri. Torí àwọn àṣírí sọ fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu empower àwọn local securities. Nǹkan tó bá need ẹ fún wọn, tó bá need ọ̀kadà ẹ fún wọn, tó bá need mọ́tò ẹ fún wọn, tó bá jẹ́ pé amúnétọ̀ gidi lè máa gbé fún wọn tó máa fapò náà bá ní ẹ gbé fún wọn. Kó kúrò ní ṣakabùlà tí wọ́n ń gbé káàkiri. Ṣakabùlà yóò rí kankan ṣe. Bàìlọ́ nǹkan ìbílẹ̀ ni wọ́n fi ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ń ṣe yìí. Kàwọn local security kẹ fún wọn ní bullet proof, ẹ fún wọn ní many things, ẹ empower wọn. Ẹ má jà máa fi láì fara wa play politics. Abíamọ ní gbogbo ẹ̀yin tẹ̀lájúlẹ̀ tẹ̀ ń wò yìí, abíamọ pọ̀ nù yín. Ẹ já fi ṣírò pé tó bá jẹ́ àwọn ọmọ yín tẹ kó lọ lóyìnbó, tó bá jẹ́ àwọn ní irú kan báyìí ṣẹlẹ̀ sí, ṣe máa dákẹ́ ṣe máa wò. Ẹ ní dákẹ́, ẹ ò ní dákẹ́, ẹ ní máa wò, a mọ̀ yín dáadáa. Tó bá jẹ́ àwọn ọmọ tẹ bí lábẹ́ yín, tó bá jẹ́ àwọn olóṣèlú láwọn Fúlàní pa lọ́mọ tí wọ́n jí ọmọ pé tó ń jí àwọn ọmọ pé wọ́n á ti wá nǹkan ṣe sí. Bọ̀ torí pé dáwà mẹ̀kúnnù, àwa à ń bẹ Ọlọ́run torí pé àwa nìkan yìí ṣẹlẹ̀ sí, kò jẹ́ kí ẹ rí bí nǹkan kan. Kí ló dé tí wọ́n ṣòfin pé anybody tó bá jẹ́ president, governor, senator, house of assembly pé gbogbo family ẹ̀ gbọ́dọ̀ wà nínú ìlú? Wọ́n lè lọ fún holiday, but any holiday tó bá lọ wọn ò gbọ́dọ̀ kọjá 3 months later tàbí 2 months gan. Ọmọ ò gbọ́dọ̀ lọ, ẹni tó bá jẹ́ minister of education, gbogbo àwọn ọmọ tó bá bí Nàìjíríà ni wọ́n ti gbọ́dọ̀ kà. Ìwọ tó bá jẹ́ governor, Nàìjíríà ni gbogbo ọmọ ẹ ti gbọ́dọ̀ kà. Ìwọ tó bá jẹ́ senator, Nàìjíríà lọ́mọ gbọ́dọ̀ ti di gbogbo nǹkan tó bá fẹ́ dì láyé. Ẹ wá wò tó bá ní túùlù ṣe. Ẹ wá wò tí wọ́n bá ní túùlù ṣe. Kọ́ sọ pé gbogbo ẹni tó bá ti jẹ́ governor o, tó bá ti lè hold any political offices, ọmọ ẹni o, ìyàwó ẹni o, ìwọ fún ara ẹ o, inú country ló gbọ́dọ̀ máa wà, kó o gbọ́dọ̀ jáde, kó o gbọ́dọ̀ lọ 1 month lẹ́nìwẹ̀ẹ́ tó bá lọ, lẹ́yìn tó bá jẹ́ fún medical. Even gan medical gan Nàìjíríà ló gbọ́dọ̀ ti treat ara ẹ. Ẹ wá wò tó bá ní tools. Ṣùgbọ́n òfin tí wọ́n ṣe yẹn, òfin tó máa pè gbogbo àwọn olóṣèlú, gbogbo àwọn military àtàwọn family wọn, òfin yẹn ni wọ́n ṣe. Wọ́n ò ṣe òfin tó máa pè àwa tálákà. Wọ́n ò ṣe òfin tó máa pè àwa à ń bẹ Ọlọ́run. Báwo wá ni wọ́n ti fẹ́ túùlù ṣe? Gbogbo nǹkan yẹn làwa ti rí, la fi sọ wípé òkè fine, ẹ fi wálẹ̀, ẹ jẹ́ ká máa lọ. A ò ṣìlú yà, olórí la ṣìyàn. Yes, àdèṣe ayé wá. Orí tẹ ní táwọn ọmọ yín níláwà náà ní. Àbí ṣẹ́rù orí lórí mi ni. Orí kan so tí mo gbé sórí náà làwọn ọmọ tí yín náà gbé. Báwo ni wọ́n ti máa pa àwa? Tó máa ṣe ethnic cleansing, tẹ̀lé máa dákẹ́ tẹ̀ máa wò wọ́n. Enough of all this. Tí gọ́ọ̀mẹ̀ntì bá fẹ́ ṣe dáadáa, kọ́ni látòrí president lórí councillor, local government chairman ni o, councillor, everybody tó bá hold public office within the country ní gbogbo àwọn ọmọ ìgbọ́dọ̀ wà. Wọn ò ṣe ṣe bẹ́ẹ̀. Tó bá jẹ́ lóòótọ́ làwọn olóṣèlú wá nífẹ̀ẹ́ wa,
wọn ṣe sínú constitution pé ìwọ tí o bá ti wà nílùú tó di any political office mú therefore ọmọ ẹ family ẹ ò lẹ́tọ̀ọ́ láti lọ gbé nílùú òyìnbó tó bá lọ kó lọ fọ́ ìdè kó padà ní. Kó wá ṣe òfin yẹn kó wá mọ́nítọ̀ òfin yẹn kẹ́ wò tí Nàìjíríà ò bá lè dá. Ó tẹ̀ tí wá léètì báyìí ó ti léètì torí kó ti léètì yẹn la ṣe sọ fún yín wípé ó ní kálukú lọ dórúkọ ìyá ẹ̀ bọ́dà mi bí ẹmí mo rí yín mo kí yín o ẹ káàbọ̀ sórí ètò bọ́dà mi bí ẹmí Family TV. So bí mo ṣe ń sọ lọ a gbọ́dọ̀ dá dúró bẹ́ẹ̀ ni ìlú ńlá bẹ́ẹ̀ ni a ṣì lúyà lórí bọ́dà mi bí ẹmí nǹkan tẹ́kọ̀ yẹn mi rí kà ó bẹ́ẹ̀ ni a ṣì lúyà olórí la ṣìyàn bẹ́ẹ̀ ni very good mo kí yín ní bọ́dà mi bí ẹmí ẹ wò náà a ò ṣì lúyà a ò ṣe ayé wá àwọn wrong people la ní as leader that's just it. Ìwọ tó jẹ́ minister ìwọ tó jẹ́ commissioner of education ní state tó jẹ́ minister of education ní federal tó jẹ́ pé gbogbo ọmọ tó bí láyé ẹ ìlú òyìnbó ni wọ́n ti lọ sí school báwo ni Nàìjíríà ṣe fẹ́ dá báwo ni education Nàìjíríà ṣe fẹ́ dá. Ìwọ tó jẹ́ commissioner of police tó jẹ́ inspector general of police táwọn ọmọ ẹ tí wọ́n sí nínú country tó jẹ́ pé outside country ní gbogbo àwọn ọmọ yín wà báwo lẹ ṣe fẹ́ make sure pé security hold chief of defence staff chief of armed staff gbogbo ẹ̀yin director of DSS gbogbo ẹ̀yin security tẹ́ wà ní Nàìjíríà ẹ̀ẹ́d àwọn security táwọn ọmọ yín wà lóyìn báwo lẹ ṣe fẹ́ káràmásìkì ọ̀rọ̀ security. Ẹni tó jẹ́ commissioner for health ní state àti minister of health tí àwọn family ẹ̀ àtìyàwó àtọmọ everybody tí wọ́n wà outside Nigeria báwo ló ṣe fẹ́ ṣiṣẹ́ concerning health. ẹ wo Ekweremadu ṣé Ekweremadu àbí kí ni wọ́n pè máa yẹn tí wọ́n mú fún organ harvesting ẹ sọ fún mi máa yẹn wọ́n náà ní kókó hospital sí area àbí mo gbọ́ ní mi ìmọ̀ tó bá rí bẹ́ẹ̀ ẹ sọ fún mi tí máa yẹn tó bá jẹ́ pé country yìí gbà ṣọ́ máa mú fún organ harvesting ní UK gbogbo àwọn nǹkan yìí kò dẹ́ sí pé kò sówó láti ṣe owó tẹ̀lé fi ṣe wà but ẹ mọ̀ọ́mọ̀ má ṣe you purposely did not do it ọ̀sà àwọn òdòwó fún gbogbo àwọn kìíní àwọn ibi tó ń lọ ni the federal government is doing their normal duty owó ń jáde láti federal pé ẹgbà ẹ lọ kọ́ hospital ẹgbà ẹ lọ kọ́ school ẹgbà ẹ lọ kọ́ housing for all kẹsàn oríṣiríṣi àwọn tí wọ́n ẹ̀dí ẹ̀ ni wọ́n ṣe ìdí nìyẹn àǹtẹ́bádẹ́wọ̀ lọ wò bọ̀ láti 1960 sígbà tá a wà yìí kò sẹ́ni tó lè jáde tó lè sọ pé ọmọ Nàìjíríà lòun pé torí mo jẹ́ ọmọ Nàìjíríà o nǹkan tí mò ń jèrè rí lára Nàìjíríà sọ fún mi inú ọ̀dọ́ o lè sọ pé ò ń jèrè insecurity kò jèrè poverty kò sí nǹkan gidi kankan ìwọ tó bá jẹ́ ọmọ Nàìjíríà tí bá ń parọ́ kó máa já mi o ẹ̀yin tẹ́ wà ní diaspora tí bá ń parọ́ máa já mi pẹ̀lú mo ń sọ̀rọ̀ yìí tẹ́ bá fẹ́ travel out tẹ́ bá dé embassy no tẹ́ bá dé airport or any country tẹ́ arrive tó bá fi lè rí passport Nàìjíríà lọ́wọ́ yín ó máa fi yín sọ́tọ̀ ni tó bá jẹ́ rọ́mù pa bàbá mi Olúwọlé gbọ́dà mi BME TV bàbá wa Balafas tí bá pa àwọn ẹja mi gbọ́dà mi BME mo kí yín o àpò ọ̀rọ̀ yìí téèyàn bá travel ní Nàìjíríà tó gbéra Nàìjíríà tó lọ sí ìlú kan tó bá fi lè rí pé passport Nàìjíríà ló wà lọ́wọ́ ẹ̀ kò sọ ọgbọ́n tó lè dá sí ọmọ àjọ ẹ́sọ́tọ̀ wọ́n á dìde ẹ̀ gbogbo àwọn other country kódà wọ́n lè má tò kó má sì kíù níbẹ̀ tọ́mọ Nàìjíríà bá débẹ̀ kíù máa ṣẹlẹ̀ because ẹ̀yin olórí wa ẹ ti bà tìlú yìí jẹ́
ògbọ̀wọ́ tó ń sọ ẹ̀kọ́ máa ń bí àmọ́ ẹ̀kọ́ kẹ̀kẹ́wé kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọlà ẹni tó lóun bá ṣe tán àti gbẹ̀mí lẹ́nu rẹ̀ kò sí ẹni tó lè gbẹ̀mí ẹ̀ ẹni tí ó sọ̀rọ̀ wọ́n pa kí ló tí àkókò fi sọ̀rọ̀ kí ló dé tí àkúfẹ́ kan fi sọ̀rọ̀ àìmọye àwọn tí wọ́n pa tó jẹ́ pé wọn ò sọ̀rọ̀ nípa ìbánisọ̀rọ̀ tí wọ́n dẹ́kun that's it àwọn ọba tó pa lẹ́kìtì tó bá mọ̀ pé the same Fúlàní tá à ń pariwo láti jọ yìí tí ṣe Sunday Igboho ń pariwo ẹ̀ tó bá mọ̀ pé àwọn Fúlàní ló máa padà pa àwọn ọba yìí ò ní dákẹ́ àwọn fún ara wọn á máa advocate pé Yorùbá nation ló dá o ẹ̀ka ètò ìpín o ẹ̀ka ṣe gbá o but torí pé àwọn náà kẹ má jẹ lọ sí ìrìn àbẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan sí my name is Williams Olúwatósìn ọmọ Ògúnbíyì aka mass bearer for the bad leaders aka Alogunmaseka aka mass glorier for the good leaders Oòduà àgbéwà kò ní gbé ọ̀dàlẹ̀ kò ní gbé àwọn ọmọ àlè Yorùbá ẹ má gbàgbé láti fún wa ní super sticker super chat ẹ má gbàgbé ẹ support wa financially voluntarily torí pé kò nǹkan tá à ń ṣe iná òyìn sí support ẹ bá fún wa díẹ̀ òun náà làwọn àgbà máa ń package tá a fi ṣe nǹkan tá à ń ṣe yìí o Oòduà àgbéwò ni ẹ má gbàgbé láti share fídíò yìí ẹ like ẹ comment ẹ kí ẹ kọ opinion is comment section who are very. ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n wọn náà lè gbìyànjú jájọ gbàdúà má jẹ́ kó sọ jájọ gbàdúà mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́ ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn lórúkọ Jésù ogun ò ní borí ayé rẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúà àti ọ̀nà àbáyọ nọ́mbà yẹn rẹ o orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427 lórúkọ Jésù àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. 7 +234 70 25 lẹ́nu ọba ti jọ ẹnu Yorùbá ò lè jọ ẹ má fọ́n ta lọ́rọ̀ sọ kọ́ má ba mọ̀dé abájọ wa ẹ̀tàn náà fi gbàṣẹ ṣe lọ́wọ́ wa òye wa níṣẹ́ náà brain wash wa torí tó bá dìgbà kan fẹ́ mú wa náà ṣe gbàṣẹ ṣe lọ́wọ́ wa Yorùbá ẹ ti ń sùn àní ẹ yé sùn ó yẹ ẹ jí máa sùn kọ́ má padà mú wa ní rógun èṣù torí ogun ń bọ̀ ogun ẹ tètè ta múra o ogun ń bọ̀ ẹ jẹ́ ká múra o Yorùbá. ṣebí ìjọ lárọ̀bá nígbà ní ló di ìjọba ẹ̀yin ọba wa ṣe bẹ́yìn náà ni bàbá wa ẹ má lajú yín sílẹ̀ kájèjì kó gba ilẹ̀ wa kàn yé pa àwọn èèyàn wa lójú yín ẹ jẹ́ kó bá padà sáyé ọba káṣe gan lè padà sẹ́nu ọba olóṣèlú gbọ́dọ̀ máa gbàṣẹ ọba ṣèbí yẹn.